ṣeun mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o. ẹ ǹlẹ́ bàbá ẹ káàbọ̀. bàbá Ṣàngótógùn ẹ rà sá láti ọ̀dọ̀ chairman ni mo ti mú arákùnrin wa ṣe mọ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe tí wọ́n bá fẹ́ contest fún àwọn post kankan nípa ti politics bẹ́ẹ̀ so arákùnrin náà contest fún senator so wọ́n wá ní kí n mú wọn wá pé bẹ́ẹ̀ bá ṣe máa help wa bẹ́ẹ̀ máa ń ṣe fún wa tó fi máa ń dépò yẹn wọ́n yìí wá yín sí wọ́n ti gba fọ́ọ̀mù lọ́wọ́ chairman o wọ́n dẹ̀ ti san fọ́ọ̀mù 5 million naira lówó tán san so ọ̀nà tó máa gbà ń sìn láti help wa lórí bàbá yìí. Nia baba. Osigini. Baba dara. Kai. Me binu. You know say at the third time say me you know where this thing enter now. Mo gbàgbé. Baba so what is so fún chairman. So kò sí ọwọ́ tí yín bá láti lè bá wa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Ohun ọ ọdọ lójú ó dá mi lójú orúkọ tèmi ni Uche Ikechukwu wà iye méjì tó ń jẹ̀ṣà eégún burúkú àbítapò lè lẹ́yìn orí bíntì ìka púpọ̀ orúkọ tí gbogbo àwọn èèyàn tó mọ̀ mí sí òun nìyẹn. ẹ̀yin bàbá mi iná gbági tó tò mú ọ̀rọ̀ gbóni jìgìjìgì nínú igúnnugún bà lóòlè ojú tó lé ojú tó ko Uche ayédèpá tí kò làágbóhùn ẹja nú omi òwèrè làgékò èjò jà Uche ọlọ́run wọn jẹ síné àbí sẹ́nẹ́tọ̀ yẹ ọ jẹ sínétọ̀ sọ lè jẹ ó lè jẹ kí ni ó ṣe yóò jó ijó dèrà níní níwájú yín bọ́bá jẹ́ ó ti tán ọ̀dá yín lójú. Kíra rẹ kó rire. Mo kú onílé o. Mo kú onílé o. Kíra rẹ kó rire. Mo kú onílé o. Kíra rẹ kó rire. Àbọ̀ ọbẹ̀ jẹ́ ó wù ọ́ kọ́ ọ dá pàṣẹ. Nǹkan tí mo fi gógó nìyẹn. Ọ jẹ́ o. Àmọ́ bá a sọ fún lédè tó gbọ́. They go vote for you, go win the post. Yóò jojo dàda ní níwájú àwọn bàbá mi. The baba say you go dance. You go dance like a madman wey dey happy. You go dance well for them. Anybody wey dey dance ẹni tó jó wọ́n máa jó débi pé inú bàbá ó máa dùn sí. Ọjọ́ bí n bá ti ń kọrin pé Uche níjó yìí o dàndà díndín díndín dàndà Uche níjó yìí o dàndà díndín. Má tún fi jó. Díndín dàndà ojojo dàndà díndín dàndà díndín díndín ibi tí jọlọjọ bàbá mi. Kọ́ ni mo ṣe inú mi dùn pé mo ní gbẹ̀gbọ́n lórí ẹ. Uche Chukwu ojo dàndà díndín dàndà díndín dàndà Uche Chukwu ojo dàndà díndín dàndà. Fọ́ọ̀rì rẹ balẹ̀ síbìlà síbìlà. Comot your car. That your heart comot am. Lárí rẹ balẹ̀ lẹ́mẹ̀ta mẹ́kẹ̀. Go down. Ọmọ orúkọ bàbá mi lórí. Ẹ̀fọ́rí ní ọ̀pá ọ́. Jọ́dún. Ṣé ẹ máa gbọ́? Èhósì. Ó ti jó. Ẹgbẹ̀ mẹ́rin ní ọ̀sán. Ndé, má bọ̀. Come back. Wọ́n lẹ́gbà tí bẹ́ẹ̀ lọ́rùn rẹ kọ́ bọ́lẹ̀. Àwọn bàbá mi fẹ́ lò. I don't understand. Rèé bọ́ sọ̀rọ̀ bàbá mi. The thing wey you use come. Ẹgbà yìí. That gold. They say it belongs to the. Rèé bí sọ̀rọ̀ bàbá mi. The forefathers wey dey here. Wait. This one. Hey, remove it now. Jẹ́ kó mọ̀ pé òun wọ́n gan ni o. Má lọ. That cross dey affect the òrìṣà wey dey here. Comot am here. Why your Baba dey come the verse? The verse. Don dey cane am, don dey beat am with that. Ẹgbẹ́. Cool. They affect them as they dey here now. Wá gbọ́ o. Yóò tún sanwó. Báwo ni o ṣe ṣe? Ọkọ̀ bá mi bẹ́. Ó máa ti tọ́ ti tẹ́lẹ̀. Máa sọ fún un.
àwọn bàbá mi ní ọ̀rọ̀ màálù. You go buy cow. Dúdú. Black cow. No problem. Ogún ó lé kan. 21. Black cow. Cow wey dey big well well. 21. Ẹ̀sìn kútúgbà kútúgbà. You go buy horse. Horse wey big. Black one too. Ogún ó lé kan. 21. Ẹ wá di ìtòsí kẹta rẹ̀ igúnnugún. Bà lórùlé. Vulture. Hey. Ogún ó lé kan. Baba talk say you go buy vulture. Vulture bagẹ. That one mean say vulture wey big well. 21. But the thing wey me I go tell you be say give them 5 million naira make them help you buy everything. Okay. Ṣé 5 million no matter ẹ. Go buy am. Kí ni wí? Baba oníṣẹ́ tó bá fún yín ní 5 million naira yẹn oníṣẹ́ gbogbo ẹ̀ máa ó máa ká gbogbo ẹ̀. Kọ́ńgọ̀ oníbò máa sọ ẹgbẹ̀ lọ́nà ẹgbẹ̀ márùn-ún yíyá parí rẹ̀ wọ́n ló ti débẹ̀. If you give them now na be say no wahala but na for now o no be for final journey o. For now. Ìgbà ọlọ́mọ á ṣe final.